La ilaha illa Allah. 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 Anabi gamsal wara Allah. La ilaha Sumaidati balwara. Barama mobikina. Kulamuna wa matlabiya. Kulubigi khatidada. Moki mama mi. Saida Fatima tani Allah. Ali Jafari Yamani Allah. La ilaha Eba miki mama mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá mi kí màmá mi. Mo sùn mọ́lá màmá mi. Màmá alálùbáríkà. Alájà Abudu láìláìláì. Gbogbo yín pátá ni mo kí ẹ. Òní tí a wà ń bẹ̀ yìí ó jẹ́ ọjọ́ tuntun. Allah. Nínú oṣù tuntun tí a ṣàgbékalẹ̀ rẹ́kọ̀dù tuntun tí a fẹ́ lọ́ǹchì ẹ̀ lọ́nà tuntun Allah. tí gbogbo wa tá a torí ẹ̀ ra aṣọ tuntun tá a jókòó sí orí àga tí wọ́n tẹ́ aṣọ tuntun lé Allah. tí a sì ń wo wájú tí a ń wo àwọn nǹkan tuntun torí tó ń ṣẹlẹ̀ ń bí nísìn tuntun ni kò ṣẹlẹ̀ lánàá. Àwa péjọ síbí báyìí nítorí alájà wa Rukayat Gawat Oyefeso nítorí ẹ̀dẹ́yàn kan ní gbogbo orí tó wà ń bí fi péjọ síbí lénìí àtúntì ìwà pọ̀ tó wallahi summa billahi alladhi la ilaha illa huwa. Tí wọ́n bá ròyìn inú Fúlàní ẹ mọ́ ṣẹ̀ṣẹ̀ béèrè pé kí ni yóò fi bí wọn ebi bíláàkì níra wọn ó bá fi lè bí bíláàkì ọmọ àlè ni. Ìjókòó yìí ìjókòó àmì ni tó pẹ́ ni àmì ló pè wá jọ. Àwọn tó bí alájà wa tí wọ́n pè wá ẹni àmì ni wọ́n. Àṣẹ Ọlọ́run ọba a máa fi àmì kan pamọ́ nítorí àmì kan tó fẹ́ fi hàn. Tí ẹ̀dá bá lójú inú. Allah. Yóò mọ tòde fi wòran. Allah. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ojú òde lásán ló ní ojú mọ́tìmí sí gọ́tà onítọ̀hún ò ní tètè débi tó ń lọ. Alájà wa Gawat yìí àmì kan nínú àmì Ọlọ́run ni ẹni bá gbàgbọ́ àmì Ọlọ́run ni Gawat ẹni Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Nínú ọ̀tá lọ̀rẹ́ wà nínú ọ̀rẹ́ ni ọ̀tá wà ẹni tí ò bá sọ̀tá alájà wa Rukayat dákun bá wa sọ pé Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alájà wa Ọlábísí Rukayat Gawat àwọn ni wọ́n pè wá jọ sí bíbá ilé ní wọ́n ní ká wá bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí iṣẹ́ àwọn tọ́lọ́run fi àṣeyọrí sí gbogbo ẹni tó ń ṣiṣẹ́ láyé nǹkan ni ó ṣàṣeyọrí o. Allah. Ẹlòmíà ṣe àṣekan àṣeyọwọ́ ẹlòmíà ṣe iṣẹ́ àṣe ní àṣedànù ẹlòmíà ṣe iṣẹ́ àṣe ní àṣeṣòfò ẹni tí ò bá ṣàṣedànù rí kò ní máa láṣeyọrí kí. Allah. Khairul a'mal awatimuhu. Ẹni ó bá ṣiṣẹ́ tó yọrí ẹ̀ gangan ló yẹ ká kí léèyàn. Allah. Alájà Rukayat ti ń làágùn ti pẹ́ kó tó di pọ́lọ̀ wọn agbógun dé ogun ló dé ìyọ́ ọlọ́mọdé ó dogun ẹ̀sà méjì mọ́. Àmín. Nínú àwọn àlìfáàsù kan tó ti kọjá tá a kan fi dákin ní òun pọ̀ tá a ní mo kàn ń làágùn ni mi ò tí ì lógún tí mo bá lógún ọba tó ní mi kó má dógún fún mi bí mo bá ṣoore fọmọ àdàbọ̀ kan má fi kà sàn mí àmì Ọlọ́run mo kàn ń làágùn ni mi ò tí ì lógún tí mo bá lógún ọba tó dá mi kó má dógún fún mi bí mo bá ṣoore fọmọ àdàbọ̀ kó má fi kà sàn mí. Àjí wá sí ẹ ṣé mo dúpẹ́. A kí gbogbo ẹni tó wà níjókòó
àwa yóò wá sí lọ́jọ́ ẹni nítorí alájàrún kan ya alájàrún kan ya alájàrún kan ya Ọlábísí òye fẹsọ. àwa ayé ọmọ Gàwátì àwa ayé sí lọ́jọ́ ẹni gbogbo ẹni tó wá bí pátá ẹ ò ní fojú sunkún ọmọ gbogbo ẹni tó wá bí pátá ẹ ò ní fojú sunkún ọmọ gbogbo ẹni tó wá bí pátá ìdùnnú yìí kò ní dóbu gbogbo ẹni tó wá bí pátá gíga gíga lẹ ó sì máa ga gbogbo ẹni tó wá bí pátá ẹ ò ní gé kábàámọ̀ jẹ gbogbo ẹni tó wá bí pátá ẹ ò ní bòkú ọmọ nílé torí mo kàn lágùn ni mo kàn lágùn ni mi ò tí ì lógún tí mo bá lógún ọba tó ní mi kó má dógún fún mi bí mo bá sóre fọmọ Ádámọ̀ kó má fi kà sàn mí ẹ bá mi wí. mo kàn lágùn ni mi ò tí ì lógún tí mo bá lógún ọba tó dá mi kó má dógún fún mi tí mo bá sóre fọmọ Ádámọ̀ kó má fi kà sàn mí. Àjà Gàwátì ń kóyà ló ní ká sọ fáwọn ọ̀tá pé ọ̀tá mi ló wù pé kí n kú kò wù mí kó wẹ́lẹ́dá mi láíláí. ọ̀tá mi ló wù pé kí n kú kò wù mí kó wẹ́lẹ́dá mi kí n ní ìkálẹ̀ ló wù mí ló wẹ́lẹ́dá mi. ọ̀tá ló fẹ́ fi sọ́nà ní ọ̀tá ló fẹ́ fi sọ́nà ní ọ̀tá ló fẹ́ fi sọ́nà ní kò wù mí kó wẹ́lẹ́dá mi. kí n jẹ gbádùn ayé ló wù mí ló wẹ́lẹ́dá mi. ló wù mí ló wẹ́lẹ́dá mi. mo sọ pé ayé yìí wù mí o kí ni tèmi ò wù wọ́n sí. wọ́n ń kọ́lé a ò tí ì kọ́ síbẹ̀síbẹ̀ a ò bínú. àpọ́nlé wọ́n ra mọ́tò a ò tí ì rà bí mo rí wọn máa kí wọn. mi ò tètè mọ̀ pálọ̀ ọ̀rọ̀ ká bínú ẹni kò ní gbọ́. gbogbo ẹni tó ń bárù mi ṣọ̀tẹ̀ kọ́ lọ bá mi gbé dààmú bá wọn. àti pé gbogbo ẹni tó ń bárù kọ̀yà ṣọ̀tẹ̀ tó ń bárù kọ̀yà ṣọ̀tẹ̀ kọ́ lọ bá wa gbé dààmú bá wọn. torí pé ìṣòro ní wàrà ìṣòro ní yọ̀rọ̀ jẹ́ bàdìyẹ. yọ̀rọ̀ tó ń kan yàrá tó ń kan ó dẹ̀ ń kó nira àbádìyẹ. ọba tó ṣẹ́gun yọ̀rọ̀ bàdìyẹ agbálẹ̀ abínú ẹni ẹ wálé ẹ jẹ́ ká wálé. èyí tèmi ń ṣe yìí ni wọ́n ń pè ní preamble. èmi ò mọ orin kan èmi ò dẹ̀ kí n ṣe olórin bó ti jẹ́ wípé bọ̀dá bèyí ti fẹ́ fà mí tipátipá ṣùgbọ́n mi ò fẹ́ fà nítorí àwọn ìdí mẹ́fà kan bẹ́ẹ̀ ṣe ń fà mí tó ìdí mẹ́fà ni ò ní fẹ́ jẹ́ kí n fà. Allahu Akbar. jẹ́mọ́ ẹ̀ jẹ́ ká yóò ń bọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kọjú sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ pé ìdùnnú rẹ̀ á kalẹ̀. ìdùnnú rẹ̀ á kalẹ̀. kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sọ pé ò ní sunkún ọmọ. ò ní sunkún ọmọ. Isman anthem ló kù tí a máa ṣe báyìí lẹ́yìn náà a wà bọ́ sínú ètò náà ní rabaji gan ní rẹ̀gbẹ̀dẹ̀ fín bí àṣà pìrìsẹ́ńtà kan lọ́dọ̀ wa ní. bàbá tí wọ́n máa lead Isman anthem náà àwọn náà ní gómìnà wa ní Isman àti gbogbo ẹni tó jẹ́ executive Isman àti gbogbo ohun tí ń jẹ́ Isman in general pátápátá wọ́n ní kí gbogbo wa máa bọ̀ ń bi táyé bí tí wọ́n lè ṣe bá mi iná tún ṣe ń ṣe kiri alájà wa táyé bí ẹ ní ṣubú ọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Isman
We are Nigeria is man. We are together to promote Islamic music in Nigeria and worldwide. Is man Nigeria Ọlọ́run ọba. Dákun má jẹ́ kó bàjẹ́ Ọlọ́run má gbé wa ga. Ọlọ́run má gbé wa ga. Ọlọ́run má gbé wa ga. Suli Jalali má gbé wa ga. Isman Nigeria Ọlọ́run ọba. Dákun má jẹ́ kó bàjẹ́ Ọlọ́run má gbé wa ga. Warafana umokana adia. Warafana lakasikira. Warafana umokana adia. Warafana lakasikira. Isman Zainul Abidin. Adúpẹ́ lọ́dọ̀ Olúwa mi ọba ya Rọ́bì. Ajaruka Yat Gawat òye fẹ̀sọ̀ abá ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Olúwa mi ọba ya Rọ́bì. Nítorí bẹ̀rù bá mọ́nú rò àmọ́ pẹ́ dá. Àwa ń dúpẹ́ abá ẹ dúpẹ́ lọ́dọ̀ Olúwa mi ọba ya. Lórí gbogbo oore tọ́lọ́run bá ṣe fún ẹ là ń dúpẹ́ fún. Ajaruka Yat Gawat mi òye fẹ̀sọ̀ abá ẹ dúpẹ́ lọ́dọ̀ Olúwa mi ọba ya. Nítorí pé agbára ò ralẹ̀, agbára ò kọ́lé, agbára kọ́ lọ́lá níní. Gbogbo oore tọ́lọ́run bá ṣe fún ẹ là ń dúpẹ́ fún. Tó bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ńtà wà kálí àlàlà ìyá síbú. Just like that. Wà máa ta wà kálí àlànà sí yakata. Ẹni gbẹ́kẹ̀ lọ́lọ́run kò mà ní pòfo. Ẹni gbára lé níyàn ò aṣubú. Ó jẹ́ gbẹ́kẹ̀ lọ́lọ́run kò má jogún òfò. Ọ̀rẹ́ mi Ọlọ́run ni kò gbójúlé. Kálí àlàlà ìyá síbú. Wà máa ta wà kálí àlànà sí yakata. Ẹni gbẹ́kẹ̀ lọ́lọ́run kò má ní gbogbo. Ẹni gbára lẹ́nìyàn ò aṣubú. Ó jẹ́ gbẹ́kẹ̀ lọ́lọ́run kò má jogún òfò. Ọ̀rẹ́ mi Ọlọ́run ni kò gbójúlé. Ájì Ṣàkírù mi máa wọlé kó máa rọra. Sako Company Nigeria Limited. Iwájú lọ la máa lọ lọ́la mú ọmọ mi. Ájì Ṣàkírù Sako. Ya Rọ́bì má ṣe ẹ́ bí o ti ń fẹ́. Aláwo dákun má ṣe ẹ́ bó tẹ́ ṣe ń fẹ́. Ájì Ṣàkírù Ya Rọ́bì wá ṣe ẹ́ bí o ṣe fẹ́. Kàláwo má ní o má ṣe ẹ́ bó tẹ́ ṣe ń fẹ́. Gbogbo ìgbà tí o bá ti jí nílé ayé tó gbáge ṣàlùwàlá kírun sọ́ba tó dá mi. Ájì Ṣàkírù mi kò tún yànnà fìlà tí o kírun tán. Kàláwo dákun má ṣe ẹ́ bọ̀tá ṣe ń fẹ́. Nítorí pé èrò ọ̀tá mi ní kí n sùn kí n má ṣe tí.
èrò ọ̀tá mi ní kí n jáde kí n má wọlé èrò ọ̀tá mi ní kí n jẹ kí n má lọ. aláwo dákun má ṣe wá bọ́tà ṣe fẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ aláwo dákun má ṣe gbà o. ọmọ táyé bí o àmìrá aláwo dákun má ṣe gbà bọ́tà ẹ̀ ó ti wájú ẹ̀ débi ayọ̀ ẹ̀. Aminatu aláwùdá kò máa ṣe gbà. Àmínà ọmọ táyé bí máa gbọ́ ọ̀tá tó lé ẹ̀ débi tí ó wà yìí òde ló ṣe fún wa. Kò tètè mọ̀ pé bí ayọ̀ ló yé ẹ̀ sí ìbáwa mọ̀ pé bí ayọ̀ ló lé ẹ̀ sí kò ní lérè rárá. Ayé àjòjò yìí lọ ayé wa àjòjò yìí lọ a ò ní ta láṣẹ tí ilẹ̀ máa ṣàṣeyọrí ayé wa ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. ẹ bá wa yòǹbó ànábì Muhammad ẹ bá wa yòǹbó ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ bá wa yòǹbó ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run máa kọrin wá dà sí igbó kí dùnú ayé wa máa ṣe tán. ẹni àfẹ́ la mọ̀ a ò mọ̀ bóyá ó fẹ́ lè dénú báyé ṣe ń lọ kò yé mi máa fi ká múra gírí. onímọ̀lẹ̀ ni iṣẹ́ mọ̀lẹ̀ ló ń ṣe. sọ pé níbi tẹwà yẹn máa sọ pé Aliyarashi tó ń gbé ẹni bá wọn bẹ̀ wá wí. bí káàbà ṣe pẹ́ tó ìbàjẹ́ ò máa kọ́ rí òpópó bàjẹ́ kan káàbà rí. Ta ló gbọ́ rí àpọ́nlé bí káàbà ṣe pẹ́ tó ìbàjẹ́ ò máa kọ́ rí. létí ayé àròbí kò ní wá máa ṣe mẹ́rí orin tiwa kò ní mẹ́rí orin wa ò ní mẹ́rí. orin tiwa kò ní mẹ́rí orin wa ò ní mẹ́rí. ó yẹ kí sọ wípé yasọ̀lì jàlálẹ̀ wálé kìrámi. ìyẹn kọ́ ni kẹlù ìyẹn kọ́ ni kẹlù ìyẹn kọ́ ni kẹlù eléyìí ni kẹlù kọ́ lè jó dáadáa wípé ìfẹ́ yasọ̀lì jàlálẹ̀ wálé kìrámi. orúkọ ọlọ́run mi tí mo gbàgbọ́ láyé. orúkọ ọlọ́run mi ò tí mo gbàgbọ́ láyé. ìwà aláwùmọ̀ àmì sàmì ẹ̀fì bọ́jú. ẹ̀sàmì kẹ́mi bọ́jú aláwùmọ̀ àmì sàmì ẹ̀fì bọ́jú. owó ilé ọmọ àlàáfíà láéláé. owó ilé ọmọ àlàáfíà láéláé. nínú ilé wa ló wà kò ní jáde mọ́ mi.
ìfẹ́ yásọ̀lì jàlálẹ̀ wálé kìrámì. ìfẹ́ mo ní yásọ̀lì jàlálẹ̀ wálé kìrámì. Allahu akbar. Allahu akbar. Ẹ dákun ẹ jẹ́ kí a wálé. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والعاتم لما سبك ناصر لك بلاك والعادي إلى صراطك المستقيم وعلى آله قدر ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. النبي محمد رسول الله صلى الله عليه وسلم. النبي محمد رسول الله صلى الله عليه وسلم. مرتدى مجتبى ياسين طه صلى الله عليه وسلم. سيد الوجود النبي محمد صلى الله عليه وسلم. شيخ حمد تجاني رضي الله تعالى. حاتم الحولية أبو الخباسي ولي الله الحقيقي نور محمد رسول الله كفاني أبو إسياك برخام كولك وخين أبي إسياك خين محمد شيخ إبراهيم ووسلتنا إلى ربنا كتب المكتوم قوس الزمان نور الإسلام شيخ إبراهيم كولا بابا أبوان شيخ إبراهيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد يا رسول الله كلمة لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد يا حبيب الله لا إله إلا هو إلا الله محمد يا نبي محمد رسول الله يا نبي محمد خمين الله طه رسول الله يا يوم محمد وجيش الله كلمة لا إله إلا هو محمد يا يوم نبي محمد يا يوم محمد رسول الله يا يوم رسول الله يا نبي محمد وجيش الله كلمة هو لا إله إلا الله محمد يا أني موكي بابا mi Alhaji Muyideen Bello kọ́lá jẹ́ káríyìn pẹ́ kó wọlá Muhammad òjíṣẹ́ ńlá. La ilaha illa huwa. Anabi kọlọmọ Muhammad Aminu Akibu Yombo Muhammad Tanife Muhammad Ko Yombo Rasulullah Ya Rasulullah Ya Rasulullah Ya Habibullah Ya Habibullah Ya Rasulullah Ya Rasulullah Muhammad Rasul Ya Rasul Ya Subhanallah Ya Allah Ya Subhanallah Ya Allah mo dúpẹ́ bàbá mi Allah Muyideen Bello mi mo dúpẹ́ ìràwọ̀ yan níwọ̀ mi Allah òṣùpá yan níwọ̀ kún ẹ̀sà mi. yóò wá la Muhammad mi Allah yóò wá la Rasulullah òjíṣẹ́ kọlọ́mà. àjàgà wá sí mi Allah
òkú oríire Rukaya. Wákàlà ayáwòye fẹ́ sọ alákọ̀ọ́lá mọ̀ fẹ́ yí sọ pé ẹ̀sà. Subhanallah ala Sayyidina Muhammad Rasulullah alayhi salamullah. Sauti ti gbé ṣe ẹ̀dẹ̀ bá ṣe ń do. Akọrin tó ní ìtumọ̀ tó sì mọ́gbọ́n wá. Tàbí wá ń jáwọ́ tó ti sùn nínú akọrin. Tọrọ tí pẹ́ta ti ń bá bọ̀ bàbá ń pa bíbò. Bàbá òní máa búbú, bàbá máa búbá. Dàkúndàbọ̀ aláwùrà tó yàn mí ṣẹ́. Má jẹ́ kóhùn mi ó korò létí aráyé mọ́. Ọgbọ́n tó fi ń ṣe ètò tó fi ń ṣe gbọ́. Dàkún máa ṣe jẹ́ ó dọ̀bà kó dọ̀tún sí ni. Ajímúrí ń bá rí gàlà máa ń kọ́kọ́ kí. Fàrùlì ńlámọ́ yìí bàǹkì sẹ́ríkì. Bàbá onílé ńlá. Ṣàgbékalẹ̀ fáwọn ẹni ńlá. Gbogbo ilé ńlá tí ń bẹ níkàlẹ̀ là máa ń kọ́kọ́ kí. Ṣàfàdín Ànásírí afárá mi ni. Latmos school kalẹ̀ níbẹ̀ yẹn Epsilon production. Gbogbo ilé ńlá náà ní kí bàbá mi kọ́pù. Sheikh Muhyiddin Bello Ajani o. Kọ́lọ́ ń jẹ́ mi bàbá kún fún wa. Adé pẹ̀lú orin pẹ̀lú ohun tó ń pẹ̀lú tó ṣe é jó sí. Àti dé pẹ̀lú orin pẹ̀lú ohun tó ń pẹ̀lú tó ṣe é jó sí o. Orin tiwa táwọn fi mọ̀ kọ́ pẹ̀lú àgbékalẹ̀ tá a fi ń jọgbọ́n. Táwọn ọ̀jọ̀gbọ́n tó fi ń sọ párẹ̀wà akọrin ní. Àwọn elégbè mi níbi tí mo gbọ́rin gbà ni wọ́n ń yí sí. Ègbè ò dàrú wọn jẹ́ kọrin yan sọnù wọn dúró ń déédéé o. Ṣeun báwo nílùú mi níbi tí mo gbọ́rin gbà ni wọ́n ń yí sí. Òkú ewúrẹ́ máa gbọ́ bó ṣe ń fọhùn bí ẹni wí tán. Ẹ̀yin ọmọdé wọ̀nyí torí Ọlọ́run ẹ jẹ́ kí ìlú wọn sọ̀rọ̀ ẹ̀ fi gíná wọ́. Alhamdulillah orí ẹ̀mí lọ́rùn Ọlọ́run ṣe àdúgbò ìgbà. Òjò ń rọ̀ o ẹni kéré máa máa ṣe ọgbọ́n ń dùn o. Márùn ní tẹ̀gà ṣe bí ìbáka lò lẹ́jọ́ wẹ́wẹ́. Tòbúrò lórin àwòkọ́ lónìí rẹ̀ gbé bàbá yín dé o. Sauti mo ti bọ́ aṣọ taná tí mo wọ̀ taná kọjá. Sauti mo ti bọ́ aṣọ taná tí mo wọ̀ taná kọjá. Sheikh Muhyiddin Bello alájà ní bàbá dúpẹ́ dúpẹ́. Ẹkú ànáwọ́ sí. Bá àwọn bàbá ní ẹ̀rùn tọ́lọ́run dá lọ́lá. Àwọn bàbá ní ẹ̀rùn tọ́lọ́run dá lọ́lá. Sheikh Muhyiddin Bello alájà ní bàbá wa. Àwọn bàbá ní ẹ̀rùn tọ́lọ́run dá lọ́lá. Sheikh Muhyiddin Bello alájà ní dúpẹ́dúpẹ́. Àwọn bàbá ní ẹ̀rùn tọ́lọ́run dá lọ́lá. Àṣùkúrà àfáà mi ẹ ṣeun.
olólùfẹ́ sí ìsìnkú ìbànújẹ́ oníkan ìyẹn ṣe o àrùsùkúná. alájà arúgbó àtúnmí àdúkẹ́ tẹni ó ní ìjáṣemọ̀ àmì o àrùsùkúná àfáàmì wọn mọ̀ ṣàdúrà fún ẹni. ìbànújẹ́ oníkan ẹ̀ ṣàwọn ṣàmì àṣẹ Sunday ẹ̀sán òkìkí ẹ̀kẹ́ salon production fún mi ọkọ̀ abẹ́kẹ́ ẹ̀gbọ́n wa ní kọ́mọ balógun Síkírù gbogbo yín pátápátá ẹ̀kú àdúró ti bàbá mi mo rí ń bá àríjà o ọmọ Bọ́lájí olórí onísẹ́mọ́ Rọ́díátù Adérónkẹ́ olórí Olùmẹ̀gbọ́n of Lagos wọ́n sanwó mùsọ̀yìn lọ́wọ́ ìyá mi ní òkúta Sàádàtú támọ́lẹ́kọ̀ọ́ ti Àkànkẹ́ mọ́rọ̀ nìkẹ́ ó sì mú lérò. òkúta Sàádàtú támọ́lẹ́kọ̀ọ́ ti Àkànkẹ́ mọ́rọ̀ nìkẹ́ ó sì mú lérò. ṣọ́sọ́ táwọn kọrin jù mí lọ ó bọ́ ní nígbà tí ní kọ̀ọ̀kọ̀ kúkọ. ṣọ́sọ́ táwọn kọrin jù mí lọ ó tọ́ ni o nígbà tí ní kọ̀ọ̀kọ̀ kúkọ. ṣọ́sọ́ táwọn ṣoge jù mí lọ ó tọ́ ni nígbà tí ní ṣe ìṣekúṣe. ṣọ́sọ́ táwọn ṣoge jù mí lọ ó tọ́ ni o nígbà tí ní ṣe ìṣekúṣe. ṣọ́sọ́ táwọn oṣù jù mí lọ ó tọ́ ni o nígbà tí ní wọ̀wọ̀kú o. bàbá mú rí bàrí ìgá mi. onítọ̀lọ́hún bá bí wọn pàṣẹ yọrí òun dà láyé àdìyó lòun àfẹsí o mójúlówó ọmọ Saoty arẹwà ṣàníwújà mi ìwọ fẹ́ mọ múrí owó àmọ́ mi iṣẹ́ múrí làṣìṣì bí ọdún bá mi àlùbáríkà ara ẹ káwa tẹnu bí ẹ má má jẹ tán kátọwọ́ bí ẹ má má jẹ tán o àdìó kátà bẹ́ẹ̀ bí ẹ ò sì bá ẹ bá ń kó lówó orí mi àdìó múrí ń parí já mi o àdìó Bọ́lájí kárí mú mi àdìó múrí ń parí. àdìó. Alábí alára ni mo jẹ́ Saoty o bàbá bíbù àdìó bàbá máa bú bá ọ̀ṣọ́bí bàbá máa bú وفوضت أمري إلى لخالقي كما أحسن الله فيما مضى كذلك يحسن فيما بقي ọpẹ́ ni mo mú wá lọ́jọ́ òní Àdùkẹ́ Rúkáyátù Wáìdù mo dúpẹ́ tó rọ̀nà ọpẹ́ mi pọ̀ gan-an ìyọ̀n yòókù ní wàhálà yìí
kò lóhùn kára. mo dúpẹ́ ẹgbẹ̀fà Rukayatu Lábísí òun ni mo ṣe rí tẹ́gbẹ́jẹ gbà lọ́pẹ́ mi ṣeun lẹ́kún. Rukaya ọjọ́ òun náà rèé Ọlábísí ọjọ́ òun náà rèé ọmọ ìkókó ìgbà yẹn náà ni ọmọ bíbí inú Gawat Rasaki Aremu nínú rẹ̀ ọmọ Mọ́súnmọ́lára mọ́tún ni òpólò tó ń gbé lọ́wọ́ tó ń gbé pọ́n sẹ́yìn mo dẹ ní mo tún yàtọ̀ sósì o mo tójú bọ̀ àṣà ayé ò gbé mi lóró mọ́ Àdùkẹ́ mo wọnú odò àgbà mi ńlá kò gbé mi mì ara ẹ̀ bá mi jó ó sọ mí dẹni ayọ̀ láyé mi Allah ti bá mi bọ́ṣọ òṣì lọ́rùn mi lémi táráyé ti lérò wípé kò lè wúlò fún kankan wọ́n lémi débi ayọ̀ láyé mi ibi ọ̀tá ò lérò pé mo lè dé Àdùkẹ́ kọjá bẹ̀ mo lọ mọ́ wọn lára lémi táráyé ti lérò wípé kò lè wúlò fún kankan wọ́n lémi débi ayọ̀ láyé mi bẹ́ẹ̀ni Aládùkẹ́ Rukayatu ọmọ bàbá onínúure kòkòrò mi tó ń jó lẹ́bàá ọ̀nà onílù ẹ̀ńbẹ́ níbì kan ṣe ríro mi Rukayatu tó ń jó onílù ẹ̀ńbẹ́ nísàlẹ̀ omi Àdùkẹ́ ń jọ láǹfààdà àlùbáríkà tó lọ́hùn fi sára Gawat Rasaki Aremu àṣọdà kéèyàn nínú rẹ̀ àlìjíyẹ̀lì àṣọdà kéèyàn níwà rẹ̀ ọmọ táyé bí àmì iná tún mi onínúure Tawakalitu àṣọdà kéèyàn jéèyàn rẹ̀ kó wá tún lọ ní bàbá olódodo èyí tó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn tó kórìíra màgòmágó bàbá tí kì í mú kan mọ́kan nítorí pé gbogbo ibi tí mo bá dé Àdùkẹ́ Rukayatu Lábísí tí wọ́n ti bá ti ń gbọ́ Rukayatu ọmọ Gawat o tó bá ti ń gbórúkọ Aremu Gawat yẹn wọ́n máa ń ṣílẹ̀kùn lọ́wọ́ kan wọ́n máa gbé mi gẹ́gẹ́ bí ẹyin àwọn tí mi ò tó lọ́jọ́ orí wọ́n máa ṣàpọ́nlé mi Rukaya o tó fi dórí bàbá mi Shehu Muyideen Àjàní ọmọ Bello wọ́n nífẹ̀ẹ́ Aremu Gawat gidi gan ni wọ́n sì fìfẹ́ náà wọ́n ṣe mí ọmọ tó fi dórí àwọn olóṣèlú Aṣíwájú Ahmed Bọ́lá ọmọ Tinubu Arẹ́gbẹ́ṣọlá Ràúfù wọ́n nífẹ̀ẹ́ Aremu Gawat gidi gan ni wọ́n sì fìfẹ́ náà wọ́n ṣe mí ọmọ
gbogbo àwọn Islamic scholars ìjọ alásàlátù mùsùlùmí mùsùlùmọ̀ home and abroad gbogbo wọn láàrẹ mú Gàwátì tóbi lọ́wọ́ wọn. Àdùkẹ́ Múráyé Mùsá. Àṣegi tó bá dà kí n pẹ́ nígbó. Ṣérú Àrẹ̀mú Gàwátì bàbá mi ló yẹ kó dá wáàtì. Kó pòórá gẹ́gẹ́ bí so. Láláì kì í ṣókíní. Ọmọ aráyé bínú kan wọ́n sọ kan sínú omi. Ọlọ́run dákun wọ́ lànà o. Kò dẹ̀ tún wọ́ là òní. Àlùbáríkà ọjọ́ ọ̀la. Gbogbo bíkíbi tí Gàwátì bá wà. Nítorí pé mo ṣì nírètí nínú Wáídù. Wípé kò sóhun tó lè ṣe. Ibi táráyé bá sọ pé ó tán sí. Ó tún lè ṣe bẹ́ẹ̀ níbi ìgìrì. Bá mi dáàbò bò pẹ̀lú ẹ̀ o. Bìjà Ìfàtíà ẹ bá mi ṣáàmì. Tó fi wá dórí àwọn màmá mi ọmọ oníyà púpọ̀ ní mi Àdùkẹ́ Rúkáyátù. Mo súnmọ́ lára mọ́tò mi Àdùkẹ́ Fátímọ́tà mi àtàdùfẹ́ Ráfíyátù mi ẹ onítọ̀nà wọ sáré ọmọ ẹ̀yìn ìyá tẹ́mọ̀ bẹ̀rẹ̀ ayé mi ẹ̀ nífẹ̀yìntì sunkún mi pẹ́láwà tó kù ẹ bá mi ṣàmì. Ìwọ ni mo ní o. Ọlọ́run o. Ìwọ ni mo ní o. Alẹ́ wí lè ṣe, alẹ́ ṣe lè wí. Ìwọ ni mo ní o. Ìwọ ni mo ní o. Ọlọ́run o. Ìwọ ni mo ní o. Alẹ́ wí lè ṣe, alẹ́ ṣe lè wí. Ìwọ ni mo ní o. بكيت صبابة بسعود شفيت النفس قبل تندمي ولا إن بكت قبلي فهيج للبكاء بكاء فقلت الفضل للمتقدم. Mi ò jẹ́ gbàgbé onísábàbí ẹni tọ́lọ́hún mi lò tí mo fi délé Ṣakirudeen mi ọkọ mi olówó orí mi ò yé fẹ́ sọ ọmọ wọn láàyè pé ọmọ àbá ọmọ ojúgbé ọmọ akọ́mú kílẹ̀ kó ṣàn ni. Ọmọ nìkan jólú bàbá rẹ̀ kọ̀nàkọ̀nà mi ò dédéré bára o ó ti mú tí ó jẹ lọ́wọ́ Ọlá Honorable Musiba o ọkọ Yewande Fatimota oyè fẹsọ̀ ṣáá ni mo jẹ́ ẹnjìnà Ṣífàtù ẹ ṣé mo dúpẹ́ onítọ̀nà wọ sáré ọmọ. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín á bá mi dúpẹ́ lọ́lá Wáídù ẹ ṣé mo dúpẹ́ àgbà náà ò ní wọ owó rẹ̀ bówó láwọn ọmọ ẹ ṣé mo dúpẹ́. Mo ní kọ̀nàkọ̀nà mi ò dédéré bára o ó ti mú un tó jẹ lọ́wọ́ Ọlá Honorable Musiba o
òye fẹ̀sọ̀ ṣáání o àmọ́ ẹ̀jẹ̀ ń gé ní kúkúrú nítorí pọ̀rọ̀pọ̀ níbẹ̀ Àdùkẹ́ Ọlábísí. Ṣakirudini mo kí ẹ olówó orí mi mo kí ẹ baálé mi adùnbárìn máa tó ṣí ìdùnnú ayé mi Ṣakiru aláṣẹ Staco insurance òní dọ́là rẹ̀ yìí òní padà tọrọ jẹ òní padà tọrọ mu òní tọrọ aṣọwọ àpadà sábúrú tó dé bá Ṣáítánì lọ́jọ́sí àti èyí tó dé bá Kárúnà èyí tó dé bá Bálíánù o kò ní dé bá ẹ̀ Ṣakiru ọmọ wọn láàyè pé wá jèrè gbogbo ọmọ tí o bí o. Ṣakirudini wá jèrè gbogbo ọmọ tí o bí o. Ikú ọmọ oníwọlé ẹ o ikú aya oníwọlé ẹ o wá jèrè o. Ọlá onípẹ̀kun wá jèrè ọlá ẹ ò ní kò ní tọ́. Salamun ala musinin asrar baligi. Tẹ́bárí mi tí mo bá ń kọrin àyàbá ní àzékiri ní iṣẹ́ mi àzákìrà Rukayatu. Ẹ bá mi kó lówó orí mi o. Òkú àdúró tì mí onítọ̀nà wọ sáré ọmọ Ṣakirudini ọmọ wọn láàyè pé ẹ bá mi kí chairman wa Dẹrẹ Òtúbù àti Ṣakirudini àjọṣe yìí ò ní bàjẹ́ bówọ́lá Muhammad ẹ ṣé mo dúpẹ́ Ṣakirudini mo kí ẹ olówó orí mi mo kí ẹ baálé mi adùnbárìn máa tó ṣí ìdùnnú ayé mi Ṣakiru aláṣẹ Staco insurance òní dọ́là rẹ̀ yìí òní padà tọrọ jẹ òní padà tọrọ mu òní tọrọ aṣọwọ àpadà sábúrú tó dé bá Ṣáítánì lọ́jọ́sí àtẹ̀yí tó dé bá Kárúnà àtẹ̀yí tó dé bá Bálíánù o kò ní dé bá ẹ̀ Ṣakiru ọmọ ọ̀la ètè. Mọ̀ mi fún adi ubalẹ̀ ìlàwọ̀ tàǹdàmì Ànábì Muhammadu. Mu'ami fuadi ubale ilawa tandami widaduluki mamelaka shimiki mufahami adabi yadi ashikina bidikiri ruwaida karifikom bili muhibi mutayami Muhammadu Mahmudu Muhammadu Hamadu Muhammadu Mukutaru wa Adamatinatu Annabi Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam Muhammadu Miftahul Futuwati Sayyidi Oni Muhammadu Yaumil Bathi Rokokizalu Annabi Muhammadu sallallahu alayhi wa sallam Annabi Muhammadu sallallahu alayhi wa sallam Shehu Ibrahim Niyasi Kaolaki La ilaha illa
La ilaha illa, la ilaha illa, la ilaha illa, la ilaha illa, la ilaha illa. Anibi iga salwara Allah la ilaha illa. Suma idati balwara. Barama mo bikinara. Kula muna wa matilabi. Mogi mama mi Saida Fatima tani alaila Ale Jafari yamani alaila Eba mi ki mama mi Ẹ ṣé mo dúpẹ́ Ẹ ṣé mo dúpẹ́ Eba mi ki mama mi Mo sùn mọ́lá màmá mi màmá alálùbáríkà alájà àbùdù láìláìláì gbogbo yín pátá ni mo kí ọwọ́ yìí ò ní kàn sálẹ̀ wàlá Muhammadu tán ẹ bá mi kí bàbá mi ṣe wò àsùnkù náà mà ní. Àkànní bàbá mi bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́run tó rán ọba tó rán Musa ṣe bóun ló rán ọba tó rán Is ṣe bóun ọba tó rán Muhammadu ṣe bóun ló rán ẹ bàbá mi gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní òjíṣẹ́ Ọlọ́run Àjàní òjíṣẹ́ Ọlọ́run bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́run tó rán ọba tó rán Musa ṣe bóun ló rán ọba tó rán Isa ṣe bóun ló rán Muhammadu ṣe bóun ló rán ẹwà gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní òjíṣẹ́ Olúwa. Alájàrú káyà káládùúkẹ́ o Ọlábísí aya òye fẹsọ ọmọ Àrẹ̀mú kò jẹ́ Gáwátì màmá Àrẹ̀mú Ibrahima kò ìtọ́ síbẹ̀ ó tún kù lẹ́yìn ẹ bá mi kí bàbá mi o Ṣéwù Muyideen mi ni ẹ bá mi kí bàbá Alájàní o Adúfẹ́ Ráfíàtù ó ṣe mọ̀rọ̀ dúpẹ́ màmá alálùbáríkà ni màmá mi ẹkú ṣe ẹkú àdúró tì mí ẹ ṣeun mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run nígbà tó di pa àwọn wá bàbá mi bàbá onílé sùn wọn onílé wo àdúrà ni lọ́sàn pẹ́ lóru wọn ò tún fi mí sílẹ̀ nígbà kan wọ́n ṣàbẹ̀wò lóòrèkóòrè gbogbo ìgbà ló ń ṣàdúrà fún mi Fèmí Àdúkẹ́ Rúkáyàtù wọ́n ní ìmáàmì kan àdúrà àgbà èyí tó ṣẹlẹ̀ yìí àdánwò ni o ìgbàgbọ́ wa làláwù fẹ́ wo bó ṣe wù má ní òun ṣọlá rẹ̀ ló bí fọmọ òtún bàbá lẹ́rìí yẹn ló bí fọmọ òtún màmá lẹ́rìí yẹn Àdúfẹ́ Ráfíàtù mi ló bí fọmọ òtún màmá lẹ́rìí yẹn ẹ ṣé mo dúpẹ́ kú àdúró tì ló bí fọmọ òtún màmá lẹ́rìí yẹn wọ́n ṣàbẹ̀wò lóòrèkóòrè gbogbo ìgbà ló ń ṣàdúrà fún mi gbogbo ìgbà ló ń ṣàdúrà fún mi Fèmí Àdúkẹ́ Rúkáyàtù ẹ bá mi kí màmá mi o Alájà Muyinatu mi Muyinatu o ṣòpẹ́yìn ni àwọn màmá wa tó ń ṣàánú wa nígbà tó di pa òun wá bàbá mi bàbá onílé sùn wọn onílé o Àjàní
òjíṣẹ́ ọlọ́run. Bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run. Bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run. Tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́run tó rán ọba tó rán Músá. Ṣé bóun ló rán ọba tó rán Ísá? Ṣé bóun ló rán ọba tó rán Muhammadu? Ṣé bóun ló rán? Ẹ wá bá mi gbóṣùbà fọ́lọ́run tó rán Àjàní òjíṣẹ́ Olúwa. Bóyá Allahu la ilaha illallah Allahu La ilaha illallah. Allahu Allah 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 ẹ bá rí kí màmá mi Àdùkẹ́ Fátímọ́tà ọlọ́run péjọ wá a ò tí rí kankan ọlọ́wọ́lá ọlọ́wọ́lá yàmúlá kálíbí sàràbí lọ́gí bá ń tàrà túbí wàsáàkì wà ń tajà nùbí iná tó mọ́kẹ́rì kò túbí àní ibìkẹ́lẹ́ gáàsà ló wà rà súnmọ́ ìdá sí ibà ló wà rà bàrà mọ̀mọ́ bí kí n nàrà kùlà múná wà mọ́tílábì kùlùbí kí káàtì tàdá bàdá tùlà lè wọ́n ràdà fìgàfìgì bàrú nàdà làmúsù mọ́rìs túbí Saoty Arẹwà mo ṣe mo dúpẹ́ àṣírí rẹ̀ kò ní tú ẹ bá mi kí ọ̀tá mi nǹkan alárànlá alárànlá alùfúkálíkì màlúfú sọfíyùlá ìbáhàmà lè àǹtà ìzímì kúlẹ̀ mọ̀múfúgà ọ̀zọ̀ báhàmà. Allah 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 la ilaha illallah Allah Allah ẹ ṣé mo dúpẹ́ Aláàjì Kálíkì àṣírí ò máa ní tú Ọlọ́run á máa bùkún yín bọ́wọ́lá Muhammadu lá Allah 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 alùfù alìkí màlúfù Sọfíyùlá ìbáhàmà Alájà Bísí mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ àṣírí yóò máa ní tú bọ́wọ́lá Muhammadu ilá ilá hàlá 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 ilá ilá hàlá hàlá àmúlá àlìbí tàràbí ọ̀gíbà àtàrà túbí. Allah 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 Allahu Allahu Allah Allah Allahu Allah la ilaha illallah la ilaha illallah Allahu Allah 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 Aláàjì Dẹ́rẹ́ Òtúbù Chairman Staff Insurance Allah Allah Aláàjì Mílákò Aláàjì Mutairu Aláàjì Bọ́lá Mákì Allah 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 la ilaha illallah la ilaha illallah la ilaha huwa la ilaha illallah la ilaha la ilaha illallah àkànní Ọlọ́run wà ó Allah la ilaha huwa la ilaha Allah la ilaha illallah ẹ bá mi kí Àkànní dáadáa Allah la ilaha Allah la ilaha la ilaha huwa la ilaha illallah
ní tú ọlọ́run wà bàbá. Àbùdí ní tòmí òkun ọlọ́run wà bàbá. Àbùdí ní tòmí ọ̀sà ọlọ́run wà bàbá. Ọlọ́run wà bàbá o. Mr. Fakorede mo dúpẹ́ ọlọ́run wà bàbá. Àṣírí yìí ò máa ní tú ọlọ́run wà bàbá. Ọlọ́run wà bàbá o. Ọlọ́run wà bàbá. Owó yìí á máa pọ̀ sí ni ọlọ́run wà bàbá. Owó ọlámọ̀hámádù mi. Ọlọ́run wà bàbá o. Ó yá Ajíbọ́lá Pasuma yẹn sà. Fandasa ẹ̀gbọ́n mi ló náwó yìí. Ajíbọ́lá Pasuma yẹn sà. Ajíbọ́lá Pasuma yẹn sà. Paso wanda, paso paso wanda, paso paso wanda, paso paso wanda, paso wanda, paso Alabi wanda o, ẹyẹ yóò paso, oyè ẹja jo. Ẹ jẹ́ ká tètè Fásùngbà ṣàtàlùjọ látòrí recognition tó fi dórí gratitude kọ́lọ́dún ságbára rẹ̀ tún fún mi I myself jíbọ̀ o kó tún lè dúdú dáadáa ìwà rọ̀ torí many people ló kéwì Pasuma torí pé wọ́n lo àsìlílò ìjọba kúnlé ìmọ̀ o. Asaratu ni má fi ṣe o, Asaratu ni má fi ṣe, gbogbo tó lọ́hùn bàbá yìí. Asaratu ni má fi ṣe, gbogbo tó lùwà bàbá mi o. Asaratu ni má fi ṣe. Má fi ṣe Paso, má fi ṣe Alabi. Bàbúmi Asaratu ni má fi ṣe gbogbo tó Olúwa bàbúmi o Asaratu ni má fi ṣe. Asaratu ni má fi ṣe ìyá Paso Asaratu ni má fi ṣe àwọn tí wọ́n mọ̀ kẹ́ gbogbo tó Olúwa bàbúmi. Ayatagara Asaratu ni má fi ṣe gbogbo tó lọ́hùn bàbúmi o Asaratu ni má fi ṣe jí. Ajíbọ́lá Pasuma yes sir. Ọlọ́pàá ẹsẹ̀ báyìí ó ṣe òjì ní wọ́pọ̀ náà o èyí làgbórúkọ ara tún máa dúkẹ́ ara tó fẹ̀sọ̀ ṣàníwógbò bó ṣe rúkọ ara tún máa dúkẹ́ bọ́lá ní kàrà ọlọ́bìsí kàrà tó Ajíbọ́lá ẹsẹ̀ kúnlẹ̀ o ọmọ tìyàwó anábì ọ̀sà o mo ti lé Olúwa o lé mo ti lé Olúwa o mo ti lé Olúwa o mo ti lé Olúwa o ayọ̀ tó yé bẹ̀sán o mọ̀ ṣe. ẹ máa kọ́ bẹ́ẹ̀ ń kọ́ èmi máa fi fújì sáàrin ẹ̀ ẹ̀yà máa kọ́ bẹ́ẹ̀ ń kọ́ èmi máa fi fújì yẹn sí. La ilaha illallah Muhammadu Rasulullah kò sí ru Ọlọ́run o. La ilaha illallah Muhammadu Rasulullah kò sí ru Ọlọ́run o. Má bí wọn pé méjì ní Alábí iná olólùfẹ́ mi nàfi láwọn fẹ́ràn mi wọ́n wá rẹ́jísà voice mi o. Tí wọ́n bá ti gbóhùn mi wọ́n á ti mọ̀ pé mi ni wọ́n lẹ̀ méjì jáde ajé arẹwà náà ni. Àmọ́ pé ọlọ́fọ̀ ṣé fún mi ṣe bọ́lá dáná tún pẹ̀lú mi ní èní kan má ṣe mí gbọ́ kí n má ṣe lọ kó fèrè sí iṣẹ́ mi o. Alábí o
mọ̀ ń gbọ́ oore ni oore ni oore ni o oore ni ibi táyé lè wá dé iná o oore ni o àwa ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní lè wá alájà rẹ̀ wá oore ni ibà Saoty oore ibi táyé lè wá dé iná o oore ni àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn kan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní Arẹ̀mú Kábírù Arẹ̀mú Kábírù òdèrúkà náà ní o àdúgbò bó ṣe yẹ kó rí náà rè o ṣe é ti rí torí pé rúkàdà púpọ̀ gan o ò níwà oore ni o ajá rẹ̀ wá eva ibi táyé lébi dé náà o àmọ́ pé bẹ́ẹ̀ ni. Àrẹ̀mú mo ti jáde nígbà kan níbi eré sísá ṣe làdáhùn ṣe sọ pọ́n orí mọ́lẹ̀ lára mi wọ́n ní bóyá láṣọ oríire ìrẹ̀wẹ̀sì bádé mo tún róbìnrin tó mi ó tún sọ pé rárá ó ní màmá òun jáde sí àyẹ̀wò ó sọ pé bọ́dí tí ó ní ẹ́ńjìnì ẹ̀wà lásán lónìí ó kúkú jọ bẹ́ẹ̀ nígbà kan tóra ò lè dẹnu bọ́ ibi tí mo jáde lọ ohun tí wọ́n rí náà wí bóyá tó ń bá sọ bẹ́ẹ̀ fún mi àní sálé rárá o mọ̀lẹ́tì tó ń rí òun ni mo rí wá rí tó ní bẹ̀là ṣáláwúrà ó máa bú káyé bọ̀ lórí gòyè tí ó ṣe fún ṣọjọ́ ohun tá ò ní fọmọ tá a fẹ́ fẹ́ bóyá tí ó bá sọ bẹ́ẹ̀ fún wa àní sáré ẹ̀ wò fa Àrẹ̀mú òyà àṣàlátù ni màá ṣe títí yá èmi ò abẹ́fẹ́ Muhammadu máa tẹ̀lé kí má bàa nù. Àwọn Kábírù ló ń ṣeré eré àṣàlátù. Ó yánú nítorí Paso káyí pé àlùjọ alásàlátù rẹ̀ ṣe ọ̀dọ̀ mọ́. Eré àṣàlátù ló ń kọrin ó bàbá àlìyá ọmọ màmá wo ló ń jẹ ọmọ àlàjà tuntun. Àlùjọ alásàlátù ti wá gbogbo akọ́lé Paso òrìnà àlèbí ijó làǹtà àlèbí ijó ìyáwùsẹ̀ àtúnlẹ̀bí ijó ṣọ̀kí àti ṣákìtì bọ̀bọ̀ Àlàbí gbogbo táwa bá ti ṣe nítorí ànábì wàláhì ládàlá ọgbà ní tèmi ọrùn mi ò lè wẹ̀wù tó gbó lánà bìbí wí. báyìí náà ni ó báyìí náà ni ó Paso àní báyìí náà ni Alábí a sọ pé báyìí náà ni ó báyìí náà ni ó a tún sọ pé báyìí náà ni ó orí fújì ìkúnlé pẹ̀lú islamiki Alábí owóṣẹ̀ wọn jọra wọn báwa sí mùsùlùmí lèmi ó mùsùlùmí lẹ́yìn ó Paso ìgbà àti ewéṣẹ̀ yẹn àjọra orí ayé lèmi nǹkan orí ẹ̀mí lẹ́yìn nǹkan ayé pẹ̀lú ẹ̀mí o nǹkan náà ni ó Paso. Ó sì yáná Paso ọjọ́ yẹn màrí tó ń sọ wípé ó ń kọ́ pẹ̀lú ayọ̀ ọ̀lẹ́ ọba ọba tí òkè lẹ́ẹ̀kọ́ wò. Àwọn Kábírù ló ń ṣeré sẹ́ eré àṣàlátù. Ó ti ya ìjọba 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 ìjọba. ní tèmi o mi ò jẹ́ báwọn síbi ọ̀tẹ̀ láyé mi ò jẹ́ báwọn péjọ àbòsí o ọwọ́ mi máa rè funfun ó ti yá kọ̀nsídà mi ọlọ́run kọ̀nsídà mi aláhùsá ti kọ̀
ọjọ́ tí mo dénú ìyá mi ìwọ nìkan ṣá ló mọ̀. Ìwọ nìkan tó mọ̀ ló lè sọ̀rọ̀ mi dáyọ̀ o. Wọ́n láṣẹ tó ń bẹ lára náà tí iná fi ń joyì. Wọ́n láṣẹ tó ń bẹ lára omi tó mi fi ń paná. Àṣẹ tó fi ṣẹ̀dá wọn wá fi dáhùn sọ̀rọ̀ mi. Bọ́yá la ilaha illallah alimulikuliyá kulimubi Muhammadu Rasulullah sọ́díkòlè wà ájẹlẹ̀ àmín oya la ilaha illallah alimulikuliyá kulimubi Muhammadu Rasulullah sọ́díkòlè ìsánsàmọ́ òkúburú. Ẹnìkan ò ní gbálùbọ́sà kò ẹ̀fọ́ owó bá gbé ní owó gbòdọ̀là wọ́n ní ebi irun olóbi wọ́n mà ní ọgbà àwẹ̀ ọgbà ọgbà ó sì sọ wípé ṣètánì ní orí mọ́tò tí ń bọ̀ ó kọlùgbò ṣètánì ò dá ẹ dúró de mọ́tò yẹn jẹ́ kó lè ayé kéèyàn ọmọ ọmọ ya mi pẹ̀sìn àjẹsí ọ̀rọ̀ méjì ní ẹ̀dá tí ó ṣẹ̀sìn àṣìṣẹ́sìn níwájú wa ìlú. Ọlọ́run gbẹ̀mí ènìyàn mú mi ní Ọlọ́run gbẹ̀mí ẹni mú mi náà. Bóyá túbọ̀ náà lélelélele túbọ̀ náà kẹ́bà jà o. Tọ́gbọ́n kírun tó máa kí tèmi ìbẹ̀rẹ̀ aṣọ tárì ni o. Ọmọ kárí ìdùn kan kò dẹ̀ ní ṣúgà rárá ẹ̀fọ́ ìdùn kan kò ní fi ṣe o. Ẹ bá wọn àpọ̀mọ̀ òṣì náà pé bẹ́ẹ̀ yẹn o. Èèyàn rere là fá mi èèyàn rere là fá mi. Àwọn náà kọ́ mọ̀ ní kéwú tó bá ṣe kọ́ mọ̀ ní kéwú wọ́n ṣe jọmọ̀ lọ́rọ́ tó torí kọ́ mọ̀ ń lè pọ́n. Líláfí èèyàn rere là fá mi pọ̀rọ̀ kiri bẹ́ẹ̀ni kò ṣe kọ́ńdú báwo kò ṣe kọ́ńtà tọ́ba ṣe kọ́ńdú tọ́ba ṣe kọ́ńtà torí ọmọ kò múra ẹ bá mi fi kálámù pé lélelélelélelélélé. ó yá ṣé bí ṣe yẹ kó wá rí ṣó ń tó kọrí ọ̀nà tó yẹ kó rí rí o ládẹ́ wà fún ṣé ṣóun tó kọrí ọ̀nà tó yẹ kó rí. Ilé arẹwà gbórin náà dé ọgbọ́n bàbá aláyìndé olórèrè tí ń ròde mọ̀ kọ́ wọ́n sì dé. Ojoojúmọ́ làwọn kò lè aṣọ tànà táwọn ṣe odò àná ti dé. Orí ẹlẹ́dọ̀ ti yéde náà fi lé mi ló ládé. Wọ́n ládé orí yẹ́mi mo èmi náà ló lè dé. Ṣébi tó yẹ kó wá rí ṣóun tó kọrí ọ̀nà tó yẹ kó rí ọ̀nà tó lórí rẹ̀. Bísí túrà dé ọkùnrin mọ́kàntà náà o. Ọmọ Adéròhùn mú ọmọ ọjọ́ yẹn máa rè. Ayọ̀ ìṣàfàmù tún ti dé pẹ̀lú ohùn mi. Àfọ̀hùn bí àgbà iṣẹ́ Ọlọ́run máa ní. Orin tuntun ọ̀rọ̀ tuntun ṣóhun ló wà lẹ́nu wa. Òjò tí ì dá ẹ máa sọ pé kò tó tàná o. Orin àgbà ni Bísí túrà tún gbédè. Mo sọ pé tèmi ni success. Tèmi ni success. Tèmi ni success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tẹ́lẹ̀ yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi o. Allah tèmi ni success. Tèmi ni success. Tèmi ni success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tẹ́lẹ̀ yàrá mi gbà bẹ́ẹ̀ fún mi o. Ẹ̀gbọ́n ni tí bá wà sí kò sí mi létí. Ó ní kí n sọ pé mistura kékeré ó kéré tìkátìká ọba olókè bambú sí kó tóbi bàtúbàtú kó dàbí ọmọ òyìnbó mistura kékeré ó kéré tìkátìká ọba olókè bambú sí kó tóbi bàtúbàtú kó dàbí ọmọ òyìnbó. Ẹ̀rí ẹ jẹ́ ká ṣe fàájì fún bàbá sí ká ń sọ pé èmi ló mọ ọ̀gá láyé pàṣẹ tó sọ mí kéńké. Pẹ̀lú ọ̀rọ̀ ìwọlé ọba ọba tí ó òkèlè ẹ̀fọ́ òwò.
gbé ẹ má mi kàn ó ẹ̀sán ń bẹ. ẹ má gbàgbé ẹ má mi kàn ó bó ṣe rè wá ń gbé sóre mo sì jẹ́ ká lọ́mọ má kẹ́yìn o ohun tó bá mọ̀ lómi àtọ́ ẹ̀sùn tó bá mọ̀ lómi àjẹ́ oyè oyè jẹ́ àtúnṣe díẹ̀ orí ariwo kọjá létí bọ̀ ṣé àríbi táì ọ̀làbí símìrù kàyà àyà oyè fẹ́ sọ mi ò mọ̀ ń ga wá tì mí ọ́ ṣé àrí gbogbo bí n bá ṣe kọrin eléyìí lẹ́nìí style báwa sí mo fẹ́ máa lò kẹ́ ṣe ń gbọ́ báwa sí nìyẹn o ń gbọ́ná ṣogúnro ṣọ́kì eléjò. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀yin tiwa o appreciation la mú wá ọpẹ́ la fẹ́ dú látòrí Olúgbénga Sunday ẹ̀sán o òkìkí ọ̀la ọkọ̀ bàlíkì o ọkọ̀ mọ́hún mi o la fi ń pariwo pé ó yá àpérire àpérire o àpérire. ok ó yá àpérire àpérire o àpérire o Olúgbénga Sunday ẹ̀sán o. ìsàlẹ̀ tí súnmí gbé mi sókè ọlọ́run mi. ayé ti pa mí tì bí ẹni tí ò lè ní lárí mọ́. omijé ojú mi ni kò sí dá mi lọ́lá. ṣebí wọ́n ti ẹ̀ sọ pé ọmọ ẹlẹ́ran kì í jẹ́gun ọmọ ẹlẹ́ran tèmi kò rẹ̀ràn jẹ́ kí ló wá dé. mo dúró gbọ́ pé ọmọ aláṣọ kò ní wá kísà o ọmọ aláṣọ tèmi kò ráṣọ kí ló wá dé. bí ṣe sì yẹ tó kọjákọjọ mi ní màrá rè kẹ́lí tí yóò sì yẹ ká má padà lẹ́nu bú mi ìdààmú yìí pọ̀ jù mo dàbí rò ọlọ́run. ẹ jẹ́ kó wọlé pátá ẹ sọ pé kí lẹ́yìn sọ lẹ́nu tí ò dùn ọmọ táyé bí. kò jẹ́ yìí rárá lẹ́hìn má ṣe bàjẹ́. àdùnkẹ́yìn mà lẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹ ò lajú yín. ẹ ti gbàgbé àdùnkẹ́yìn tẹ́ ló ṣe nìyàn. Adédoyin mà ló ń lọ́wọ́. pírísọ́tà tó mọ̀ yé Adédoyin. àríyá olùdíje ló lọ́wọ́ Adédoyin o ọmọ mu wọn mọ̀ lò wò níṣẹ́lá. ẹ sọ pé olórin tó kọrin sẹ́yìn lò. olórin tó kọrin sẹ́yìn lò. ọ̀gá ńlá sọ fún ọ pé kò létí ní àbí kò fẹ́ gbọ́. kò fẹ́ gbọ́ ní àbí kò létí ní àbí kò fẹ́ gbọ́. àríyá olùdíje ló lọ́wọ́. ẹ tọ́jú ọ̀gá nọ́mbà 1 ìjọba fújì gbogbo lé. Aláàjì Wàsíù Àlàbí ọ̀gá ńlá. bí ọkọ lóhùn kò fẹ́ títọ̀ ọ̀gá ńlá kò fẹ́ lọ sókè kò fẹ́ bá wọn dín ńlá. bí ọkọ lóhùn kò fẹ́ tí Pasuma ó bínú orí ni kò jọ pọ́rọ̀lù rárá. tó bá rọ̀lù ní amọ̀pọ̀rẹ̀ ọlọ́run ni lọ́rọ̀ Pasuma kò ní dúdú ní ìjọba. أصول جميع المسكين بقبلها كأكوككما نبيو كذيب ربيا محمد باب الله ما مثل قتل شئت بأن الله لا رب غيره أذكر الله وأنقل اسمه أيا بالورتوا أجمع لبه أجا ولا باي أبى إياس القولة إياس القولة برحمة
قوله إياس قوله برهابا يا أبا القلب هلا أن يكون مطيما أبي غرامي بالنبي بغيما أبيت بليلة سارنا مجيدا ذكر الذي قلب بعد ومقدما وسجل فيك وركلين وجراتي يا مو وجبني المزاني بمبرما وزول جميعي ما فيكين بقبليا كاكو كاكو ملم يكذب بربيا يا بابا 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 كيف برها ما كولا Oya ẹ̀yin tí yá káwọ́là ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ̀ yín o. Ìyá káwọ́là ló ń kọrin alájà Sọfíà tó. Oya máa jí máa wẹ̀ máa ṣoge o. Máa jí máa wẹ̀ máa ṣoge. Máa ṣayé mi mi ọmọ gbà tí kú lè dé. Sọfíà èmi ò màmá ìtọkùnrin rò ó. Máa jí máa wẹ̀ máa ṣoge. Máa ṣoge o, máa jí máa wẹ̀ máa ṣoge. Máa ṣayé mi mi ò mọ̀ gbà tí kú lè dé. Sọfíà èmi ò màmá rí tọkùnrin rò ó. Ó yẹ jẹ́ ká ló ṣe báyìí. Misura kí ló ṣẹlẹ̀? Wọ́n fi bọ̀ ẹ̀ wálé. Mo ní Misura kí ló ṣẹlẹ̀ o? Ó ní Àfọláyàn ká sí ìwọ̀n ọ̀gá mi bọ̀ ní èyí ló fà sábàbí. Alájí Kásímù ọmọ Àfọláyàn ọ̀gá mi ni. Ó tún yá Ya Rasulallah usbiyadi wàtàdára kìíní fàǹtàbí. Ya Rasulallah usbiyadi wàtàdára kìíní fàǹtàbí. Ẹ wò báyìí mo fẹ́ ẹnìkan tó lè kọ ìṣẹ́jú márùn-ún nínú ọgbẹ́ ọkàn part 1 kó máa gbé jẹnẹrétọ̀ yìí lọ. Kí lorúkọ yín? Báràká. Ìṣẹ́jú márùn-ún. Tíkẹ́ẹ̀tì yín kọ́. Torí tí o bá tún ní tíkẹ́ẹ̀tì ò lè kọ́ ok. Ó yá tẹ́ ẹ bá ti kọ̀ ìṣẹ́jú márùn-ún automatic ni kò ní ìdí ká wo tíkẹ́ẹ̀tì mọ́ ẹ máa gba jẹnẹrétọ̀ yẹn straight. Ó fún mi láyọ̀, ó dá mi lọ́lá. Ó fún mi láyọ̀, ó dá mi lọ́lá. Ọlá tí onípẹ̀kun ó màmá ṣe. Ó fọyàyà rẹ̀ kẹrẹ́ mi mo kàn á dúpẹ́. Ojoojúmọ́ nínú mi ń dùn, aláìmí nìkan tán. Ó fún mi láyọ̀, ó tún dá mi lọ́lá. Ọlá tí onípẹ̀kun ó tún fọkọ etí mi, aláìmí nìkan tán. Ó fún mi lọ́kọ rere, èyí tó mọ̀ kẹ́ ara ṣe. Oníbùkọ́ ọkọ ni ó wà kẹrin púpọ̀, kì í fẹ́ tọ́ ẹ ṣeré. Olódodo làrẹ̀ mú adùbárí máa tòṣì ni. Ó fún mi láyọ̀, ó tún dá mi lọ́lá. Ọlá tí onípẹ̀kun ó tún fọkọ etí mi, aláìmí nìpẹ̀kun. Kọ̀mí ó rìpíìtì ẹyọ kan ló ṣe kọ́ nínú márùn-ún. Tiẹ̀ ti bá ẹ ìyàwó oníranù, ìyá ti bá ẹ ìyàwó onínàbíu. Ta ló ní o ṣe? Ó ti rógo, ṣe bó dá má jẹ́ mú pọkùnrin méjì. Kò ní gorí ẹ yàtọ̀ sí mi o. Ṣébi ló tọ́ sí mi ní àrẹ̀mú mi o. Sábàbí lélẹ́yìí kì í ṣe fẹ́nu mi. Kì í ṣòfò ara. O ti try ẹ jẹ́ bá mi fún ní DVD kan. Ẹ bá mi gbé DVD kan fún kò kọ́ bí mo ṣe fẹ́. Èmi Barakat, mo dúpẹ́ lọ́wọ́ Òkìkí Films pé fún nǹkan tó ṣe nǹkan pàtàkì tó ṣe fún Alájà Rukayat lẹ́ni. Ọlọ́run á bẹ̀rẹ̀ sí máa bùkún wọn. Jazakumullahu khairan. Ọgbẹ́ ọkàn part 2 àwọn mélòó ló wà nínú ẹ̀? Ta ló kọ ní last? Orin wo ló kọ ní last ìparí rẹ́kọ̀dì yẹn? Àwọn tó wà ń bẹ̀ máa dárúkọ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. A ní Alhaji Kabiru Alayande Asalatu. A ní Alájà wa tó ń ṣe nǹkan lẹ́yìn Rukayat Gawat. A ní Alájà wa Ọmọtáyébíà Minot. A ní
Lizzy Anjorin ìyẹn olórin àjọ ṣe tíátà a jẹ ní Mr. Oja síbẹ̀ pẹ̀lú àwọn olè méjì tọ́mú bọ́n wọn dárúkọ wọn wọn dárúkọ wọn náà wọn dárúkọ alájà then ẹni tó kọrin last ni àwọn alájà wa Rukayat Gawat tó ní fún mi gangan wọn tọ́jú ẹ̀kọ́ ni pé ìkòkò tó bá jọ ní ẹ̀rọ. ó ṣì kò gẹ̀tẹ̀ torí pé o ti ẹ̀gbá díẹ̀ ẹ fún ní iron pressing iron kó máa bọ̀ kó àgbà mi bá ẹ jẹ́ máa bá mi gbé bọ̀ pressing iron. (0010) 960 automatic ni kò sí question. ẹ ṣe àdúpẹ́ o iléeṣẹ́ yìí ò ní jóná ọwọ́ yín á máa ròkè sí o thank you very much. 0010901 ẹ̀yin ẹgbàá ilé kẹfì bọ̀ ìtọ́ náà bò yẹn. ẹ bá ti bò kẹsàn fún mi ṣé ẹ ti ṣe tán ẹ ti ṣe tán no ẹ máa ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe dánmà àti yóò ṣe dánmà ṣé Paso ọjọ́ ẹ̀kọ́ Alábí ọjọ́ ẹ̀ náà ni o Paso Las Vegas Paso àríyá kò Paso Chicago lórí òkè Mushin tèmi ò pé ládùúgbò mi ibi tá a bá dé ìyá ní ọjọ́ ẹ̀ ní ọ̀pẹ ní fọ́ọ̀hún ọ̀rọ̀ Paso dídá lọ́la Ọlọ́run lọ́la Anabi Muhammad àti lọ́la Alhaja Rukayat Gawat pẹ̀lú Òkìkí Films and Music Productions wọ́n ní kí èmi Alhaji Wasiu Alabi Ajibola Ọmọdétọ́lá ọmọ Alhaja Adija wọ́n ní kó gbé fíjì fún wàá ṣeré ọmọ yẹn. ẹ ṣe ẹ jẹ́ kó wálẹ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀bùn tó wà ń bí báyìí kò síbi tá à ń kó lọ. grandson bàbá wa Ibrahim Niyas ní Kaula grandson wọn wà his grandson is here he want to wọn náà fẹ́ gbọ́ orin ọ̀gá náà Fuji Pasuma pé wọ́n fẹ́ gbọ́ káwọn tó kúrò níbí àwọn dẹ̀ fẹ́ bless Pasuma. Láfi wọ́n sọ pé ní Kaula wọ́n jíjó mi Paso wọ́n jó. A sọ pé ní Kaula wọ́n jíjó mi Paso wọ́n jó. Ní Senegal ní Kaula orí mọ́mọ́ wọ́n lọ́dún gbogbo kọ́ ọ̀rọ̀ ṣe jó. Ẹ má pariwo Paso ojú ẹ. Ẹ má pariwo. Jerry J báyìí. Ẹ ò bá máa ṣe èmi bí o ṣe òbí Ajíbọ́lá. Torí bọ̀ láwọn àǹfààní lọ́wọ́ Jíbọ́lá Paso wá. Bí o bá dá ojú tàwọn alálùfáà ní ẹ Paso. Ojú ẹ̀dá ni tí èèyàn Paso. Grandson. Shehu Ibrahim Niyas àwọn bàbá wa nìyẹn Jerry Jaibai gbogbo Kaula ẹ mọ̀ ṣe kú àdúgbò tí ìbá àṣà báà mi ò yẹ fẹ́ sọ̀rọ̀ lórí kí n gbé ẹ kú àdúgbò tí Rukayat àdúgbò ẹ asala àtúní bá fi ṣe. Asala àtúní bá fi ṣe gbogbo táwọn lọ́hùn bá bù yìí. Asala àtúní bá fi ṣe gbogbo tó Olúwa wà fún mi o. Asala àtúní bá fi ṣe. Asala àtúní bá fi ṣe. Jerry Jaibai. Asala àtúní bá fi ṣe. Ògbésọ̀ gbogbo tó Olúwa bá bù yìí. Asala àtúní bá fi ṣe.
báàbò mi asọ́là àtúní máa fi ṣe. Sírùkú fọyàkú. Wọ́n ní mo ti já sí nìyẹn. Sírùkú fọyàkú. Ọmọ làṣírí bàbá ẹ̀. Sírùkú fọyàkú bàbá o. Àlefa ọmọ àlefa o. Àlefa ọmọ àlefa o. Àlefa ọmọ àlefa o. Sírùkú fọyàkú ọmọ làṣírí bàbá ẹ̀. Adéjàre màtúná ọmọ làwálì. Adéjàre gbogbo tìrìmù. Adéjàre gbogbo tìrìmù yìí náà ọ̀nà ojú rẹ̀ oṣù ògólú rẹ̀ àmọ́ ṣéwù. Èyí bá wà sílẹ̀ bàgà yóò ṣe ẹṣẹ́ bàmí òye fẹ́ sọ̀rọ̀ náà o. Sírùkú fọyàkú ọmọ làṣírí bàbá ẹ̀. Asọ́ra àtúní máa fi ṣe o. Tẹnumọ́ asọ́ra àtúní máa fi ṣe o. Gbogbo tọ́lọ́hún bá mú mi. Asọ́ra àtúní máa fi ṣe. Gbogbo tọ́lùwà bá mú mi o. Asọ́ra àtúní máa fi ṣe. Asọ́ra àtúní máa fi ṣe. Asọ́ra àtúní máa fi ṣe. Gbogbo tọ́lọ́hún bá mú mi. Asọ́ra àtúní máa fi ṣe. Ọ̀dà Ajíbọ́lá ló fi tòde o. Ìdọ́ǹtò Paso ọmọ ló fi tòde Ajíbọ́lá Pasuma nídìí tí ń bẹ̀ lẹ́yìn lọ́yọ̀ tí ń bẹ̀ níwájú. Ajíbọ́lá ló fi tòde o. Àti wà tipẹ́tipẹ́ náà. Ẹjọ́ torí Ọlọ́run síkìrì ló fi tòde o. Ẹ̀yin tó bẹ̀ wá náà nìyẹn ìfẹ́yìn ló ń pa wá ní. Ó dá Allahu Allah. الكون الشيء هو الفيض لا يخفى قوتنا الحاج إبراهيم بابا شيخ إبراهيم النبي نوى النبي صوت كريانا يا برغما يا ولي الله قوت لنا أمي يا برغما يا ولي الله قوت لنا oya àwọn tó fẹ́ bí ẹ sọ yí pé bàbá ní àsì. bàbá ní àsì. ṣòwò ní àsì. bàbá ní àsì. ẹ pariwo ní yá. bàbá ní àsì. ṣéwù báyìí ní àsì. bàbá ní àsì. wọ́n ṣàdúrà fún ṣéwù Pasuma. bàbá ní àsì. wọ́n ṣàdúrà fún ṣéwù Pasuma. bàbá ní àsì. ó ti jà kò ní rẹlẹ̀. bàbá ní àsì. bàbá ló ti dògùn fáídà. bàbá wọ́n ní Pasuma wọ́n ló ti dògó fáídà látẹ̀rí lọ. bàbá ló ti dògó fáídà. ṣé Ibrahima ló tọrọ àdúrà fún Paso. náwó sókè pé bàbá níyàsé. yà Barahama. 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 Barahama zirru zati ya Barahama kaulani. Baba niyasi, baba niyasi. Kuzala mkuji magana za mufara. Zuri yache wawili libere kyau. Iyasi kaulaki. Iyasi kaulaki baraha. Iyasi kaulaki. Iyasi kaulaki. Iyasi kaulaki. Ya kausa alwara. Iyasi ya kausa alwara baraha. Iyasi kaulaki. Iyasi kaulaki baraha. Ya faida alwa. Shabak bay. Ya faida alwara baraha. Iyasi kaulaki.
báyìí ó kàdúrà kan ẹ máa sọ pé kàlùfù lẹ́kàlẹ́kẹ̀ máa lò fò sọfíyù láì dìstáfò ní àǹtálẹ̀ ṣẹ̀nù mẹ́rìngọ́lẹ̀ máa ó bẹ̀lẹ̀. sákòsákò. àlùfù lẹ́kàlẹ́kẹ̀ máa lò fò sọfíyù láì bára wọn àǹtálẹ̀ ṣẹ̀nù mẹ́rìngọ́lẹ̀ máa ó bẹ̀lẹ̀. ṣe wo Ibrahim gbàgbàgbà. ṣe wo Ibrahim yasala. bàbá ní kí gbogbo wọn tẹ́wọ̀ àdúrà lẹ́ẹ̀kan náà. wọ́n ní láti ẹnu òní lọ Alhaji wa Wasiu Pasuma ti di ògo Faida Tijaniya pariwo yes lẹ́ẹ̀kan náà. bàbá lẹ ti di ògo Faida Tijaniya ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní àṣàfà náà tún lè kọ Paso. mo ní àfáà tí ó bá tọrọ àdúrà fún Pasuma wà láì kìí ṣe mùsùlùmí tó dáa. fáàrí wa ni Paso jẹ́ pété ń jẹ́ Wasiu Alabi ẹ sọ pé amílẹ̀ kan náà. bàbá wa fẹ́ ṣe útúbà sí nísinsìnyí nítorí Alhaja Rukayatu Gawat oyè fẹ́ sọ wọ́n fẹ́ ṣe útúbà sí nísinsìnyí Alhaja Rukayatu sọ lẹ́ẹ̀kan ó ní àdákìrà lòun àyàbá ní orin torí ẹ ló gbé mi débi ló gbé bàbá náà débi síkìrì ló gbé adé bi bàbá ẹ da útúbà bolẹ̀. jẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀. ogo tó ń gbógo ni. bẹ́ẹ̀ yes. jẹ́rìjẹ́ bẹ́ẹ̀. yes. ألا فالبزوا بيدا بان أريانا قبيل الإيد يا مختار أدناني أروم جميلة النفس كذاك الآل كل كان أريانا لباسا يا نبي الله إني لم أحتاج إلى وجدانكم صاني ولا أرجو سواك على مرامي مولانا بيس 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 مباكم ولا أرجو سواك على مرامي 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 ولا أرجو سواك على مرامي كفى بكم بسر بلاني ogun faidare Pasuma wanda ogun faidare baram ogun faidare stako pẹ̀lú Pasuma stako insurance ogun faidare stako insurance ogun faidare baram. èyí tí ó ṣe é gbé èyí tí ó ṣe é gbé tí ó ṣe é dùn ẹ wálé náà èyí tí ó ṣe é gbé tí ó ṣe é dùn tí gbogbo wọn mú lọlé ẹ jẹ́ àmọ̀ sọ pé tó bàbá stako bàbá sitako bàbá stako Ògo Faida stako bàbá stako stako òkìkí prince bàbá stako oya ọ̀gá ńlá stako ẹni fẹ́ bẹ́ẹ̀ kó náwó ọ̀gá ńlá stako oyè fẹsọ̀ stako stako insurance Shakiru stako Ajaruka stako Òkìkí stako òkìkí ẹnáwó òkìkí sókè ọ̀gá ńlá stako Adéjàre stako òkìkí stako ìjọba stako tani o mọ stako ọ̀gá ńlá stako Olúgbénga Sunday Olúgbénga Sunday Òkìkí film production Òkìkí film production láìláìláìlá hádà Shakiru Allah Ọláìdé stako Allah Sayyidina Alofu aleke malofu Sofiyirage baramu Lawanta isno mekoli Maufu kausu baramu Maucha kauna vida suci Tisiralage baramu Asara sirale siri Leali sibara La ilaha illallah Muhammadu Rasul Oh ya ya baba ya Iyas
àbúsí ẹ̀ka ṣéwù barahamu yá bàbá yá ìyàs àbúsí ẹ̀ka ṣéwù bara. ayé bàbá yá ìyàsì yá bàbá yá ìyàsì àbúsí ẹ̀ka ṣéwù barahamu bàbá yá ìyàs àbúsí ẹ̀ka ṣéwù bara. Oh ya Allah, masha Allah, masha. Hey, afwalu man yasha, afwalu man yasha, Allah man. Afwalu man yasha, afwalu man yasha. Hey Allah, masha Allah, Allah Allah, masha Allah. Hey Baba, 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 Sheikh Barahama. مرحمك أولى أطيب الصلاة هم على الركبة وينبما شيخ إبراهيم عليه الصلاة الله ثم السلام محامد فواد حب ليلة وكندم ونادى الإمام الأشمي مباخمين خيال الصلاة هم شممت أرجاء أشمي فور مولانا مولانا مصطفى يا رسول الله مولانا مولانا مصطفى يا رسول الله صلاة الله دائما على حبيبي محمد محمد رسول الله مصطفى يا رسول الله أنا بمحمد على وسلام. Kọ́má lè la àlejò lọ́ládé. Wàrà fàánà mọ̀kánà níyà. Luka Gawat. Ògo Ọlọ́run dára bàtà pa ó lè ká o. Ògo Ọlọ́run tàn mọ́lẹ̀ sáyé rẹ̀. Nítorí pé ọpẹ́ yẹ fún ẹ Ọlọ́run tó dá mi. Àròṣẹ̀ṣẹ̀ ayíláwù lógo. Ìlérí Ọlọ́run tàn lórí rẹ̀ panápaná kan kò lè pa ó ẹyẹ jẹ lọ sí o ẹyẹ ṣàkàrà lùkà iwájú iwájú lè róńbèrò onídọ̀là rẹ̀yìn lọ́la oníṣẹ́ ńlá onídọ̀là rẹ̀yìn lọ́la Muhammad. Onídọ̀là rẹ̀yìn lọ́la oníṣẹ́ ńlá. ayé fata èèyàn máa jí dàgbà o. ẹ ṣé mo dúpẹ́ 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 o. ẹ ṣé mo dúpẹ́ 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 o. àbòrírí tó mí òkun. ó ṣe wọ́n bí àlá o ṣọ̀tá mi bí àlá o. ọ̀rọ̀ mi orí mi abẹ́ náà mi ìyẹn lábọ́lé orí ọ̀ṣọ̀tá mi bí àlá o. bí àlá o. Àlá o ṣọ̀tá mi bí àlá. Èdè mi, lyrics mi, perfections mi, ìyẹn lágbọ́lé orin ó ṣọ̀tá mi bí àlá o. Aládùkẹ́ Túndé ọmọ bàbá onínúure. Aládùkẹ́ Túndé ọmọ bàbá onínúure. Àṣàkẹ́ Àrẹ̀mú ọmọ Gàwátì náà re. Lọ́túnlọ́tún ta ló wọ́sà ẹ̀ tún gbá iyẹ̀ o. Aládùkẹ́ Túndé ọmọ bàbá onínúure. Àṣàkẹ́ Àrẹ̀mú ọmọ Gàwátì náà re. lọ́tún ta ló wọ́sà ẹ̀ tún gbá iyẹ̀ o. Àyà tuntun dé mama Ibrahim Túndé. Mama Mọ̀sídà Túndé. Aya Oyè Fẹ̀sọ̀ Túndé. Ọmọ bàbá onínúure. Ọmọ bàbá onínúure. Àṣàkẹ́ Àrẹ̀mú ọmọ Gàwátì náà re. Lọ́túnlọ́tún ta ló wọ́sà ẹ̀ tún gbá iyẹ̀ o. Aládùkẹ́ Túndé ọmọ bàbá onínúure. Àṣàkẹ́ Àrẹ̀mú ọmọ Gàwátì náà re. Lọ́tún ta ló wọ́sà ẹ̀ tún gbá iyẹ̀ o. Ológun Òtúndé kẹ́yẹkẹ́yẹ má fọ̀hún. Kẹ́yẹkẹ́yẹ má fọ̀hún. Ẹ̀yà
ìgbéyàwó kò bá ọdún kẹ́kẹ́rẹ́ dákẹ́ orin àpèdè àràtúndé adúlé àpèdè àràtúndé adúkẹ́ alákọ̀ọ́lá ọ̀gá ní kọ̀hún láwùjọ òkúta ọ̀gá ní kọ̀hún láwùjọ òkúta èèyàn ní bàbá ilẹ̀kẹ̀ tí ẹ rí yẹn alárí ní bàbá aṣọ rárá kò sí yan jíjà tí mo bá ti gún ẹjẹ́ lọ kẹsàn-án lábẹ́ tòdò bá ti gún òmùwẹ̀ ló yẹ ká pé tóbi bá ta kókó ẹ ránṣẹ́ pẹ̀lú kọ́yà mo máa yín ní gbé mo máa yín ní gbé mo tún máa yín ní padà mo máa yín ní gbé mo tún máa yín ní padà Yorùbá mi láborí dìgbìdìgbì ni mo wà balùwẹ̀ lómi nínú ṣùgbọ́n kò tó tó mi òkun omi alábàlúkú ta ló láyà kókó sí ta ló láyà kókó sí ìmọ̀lẹ̀ ti dé ìmọ̀lẹ̀ ti dé kó kúkú pàràdà ìmọ̀lẹ̀ ti dé kó kúkú pàràdà àdé panápaná kó lè pamọ́ lẹ́bi o àdùkẹ́ panápaná kó lè pamọ́ lẹ́bi o kó lè pamọ́ lẹ́bi o Ọlábísí màkọ́ lórí sọlọ́kàn mi o lórí sọlọ́kàn mi àdùkẹ́. Àdùkẹ́ Túndé ọmọ bàbá onínú ọmọ Gàwátì náà lọ́sùn tàlùbọ́sà ẹ̀ tún bá iye o. ẹ má tù wó rárá torí iṣẹ́ Olúwa ni torí iṣẹ́ Olúwa ni wàhálà kò ṣe é tu ó jẹ́ gbàgádàrà rẹ̀ wàhálà kò ṣe é tu ó jẹ́ gbàgádàrà rẹ̀ ebi inú orí mọ̀ gbẹ́jẹ́ fórí ọ̀rẹ́ wa ebi inú orí mọ̀ gbẹ́jẹ́ fórí ọ̀rẹ́ wa ìkàtàdùkẹ́ òbínú ọ̀rẹ́ ọmọ làkejì mi ò ṣe lára mi ò pé kété ọmọ dá mi ò ṣe lára mi ò pé kálátà má tata mi ò ṣe lára mi ò pé kẹlẹ́pọ̀ má tepo mi ò ṣe lára mi ò pé kó lórí má kún mi ò ṣe lára mi ò pé kó lórí má kọrin lọ́rọ̀ mi ṣe lójú láyé mi ṣe nítumọ̀ ló ṣe jẹ́ lójoojúmọ́ lókìkí mi ń buyọ̀ àwọn tó dáná irọ́ lórí mi ń káyà tún àlàtún ọ̀gá mọ́ṣọ́wọ́ jẹ́rẹ́ láyé mi. Àdùkẹ́ Túndé ọmọ bàbá onídùúrè Rasaki Aremu ọmọ Gàwátì náà rẹ̀ lọ́tún tàlùbọ́sà ẹ̀ tún bá iye o. Àdùkẹ́ aláwọ̀ fún mi ló gayọ̀ tó pọ̀ o sàtà fún mi lógo surprise o àgbàyanu oore tí o kọ́ mọ̀ àgbàyanu oore tí o ló ń ka ojú yọrin òkun lọ́wọ́ láyì ojú yọrin òkun lọ́wọ́ láyì
sì ló lágbóró oníbejì ló lẹ́wà orin tó dùn tó pawó èyí